Hello. Ẹ̀yin èèyàn wa, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́, ẹ kú ọ̀sán, ẹ kú ìyálẹ̀ta, ẹ dẹ̀ kú alẹ́ níbikíbi tá a ti ń gbọ́ wa. Ẹ ṣé gan-an ni, ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ kú tẹ́tí sí wa, etí tẹ fi ń gbọ́ ọ̀rọ̀ wa. Agbára Kristi Jesu tí yóò ní dì o. Ìyanu lẹ fi máa gbọ́ sí rere. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àwọn olórí lánàá, wọ́n ní nígbà tí Tádéníkàwò ti dé. Èní ìyá yìí máa gbọ́ wìnrìnwìnrìn o because àìtí gbọ́ àwọn tó ń kó lọ sí àtìmọ́lé ní Àbújá. Wọ́n ní kán fún wọn ní thorough discipline, serious discipline. Bí wọ́n á jẹ́wọ́ àwọn tí ó rọ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni, torí iṣẹ́ kì í dédé ṣẹ́ lásán, ọ̀nà ti kó wọn lọ. Bẹ́ẹ̀ ni, ẹ kú tẹ́tí gbọ́, ẹ̀yin máa gbọ́ èsì ayọ̀. Ná bá ní àwọn olórí tó fojú gan ní Tádéníkàwò lánàá. Ná bá ní ṣé mọ̀ pé kábíyèsí ti mú Naomi wá sí ààfin pẹ̀lú omijé lójú pẹ̀lú bó ṣe ké tó ń wá Tádéníkàwò. Kábíyèsí ò lè fi Naomi sílẹ̀ ní Àkúrẹ́ pé kó máa bọ̀ kó máa jíròrò bí wọ́n ṣe máa retí Tádéníkàwò wá tí gọ́vnà ti fún wọn ní assurance pé kó fọkàn balẹ̀ pé ọmọ yẹn pé wọ́n máa mú dé. Lóòótọ́ ìyanu dẹ̀ ṣẹlẹ̀, wọ́n dẹ̀ mú dé lánàá. So wọ́n wà láàfin lánàá. Tádéníkàwò àti ìyá ẹ̀ àti kábíyèsí. Tó bá máa padà sákúrẹ́, á jẹ́ pé èní náà máa mú padà sákúrẹ́. Wọ́n ní bí àwọn olórí ṣe wá sí chamber kábíyèsí ní palace. Wọ́n náà kúnlẹ̀ pẹ̀lú omijé lójú, náà ń ké pé kí kábíyèsí jọ kó dáríjì àwọn. Kábíyèsí jọ kó má fi tìtorí because kábíyèsí ti ń sọ fún wọn pé wọ́n máa kúrò láàfin sẹ́ẹ̀. Wọ́n fẹ́ kúrò láàfin torí ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ọ̀tá náà wà bẹ́ẹ̀ bọ́ ṣe wà yẹn. Wọ́n ní kí kábíyèsí jọ because traces tó ń rí yìí ó dàbí pé full moon ritual tó fẹ́ ṣe ní on the 29 this month pé ìyẹn pé lóòótọ́ kábíyèsí máa ṣe. Traces tán ti rí Tádéníkàwò pé kò sí remedy, kò dẹ̀ sí àní-àní pé ó di dandan wọ́n máa ṣe fún Queen Naomi. Wọ́n ní ṣe náà kúnlẹ̀ orí burúkú o tó ń sọ pé kí kábíyèsí jọ pẹ̀lú ẹkún kó má fi tìtorí Queen Naomi lé àwọn kúrò láàfin. Kó jẹ́ kí kábíyèsí release Queen Naomi kó máa lọ kó lọ fẹ́ ọkọ mi. Kí kábíyèsí filẹ̀ torí kábíyèsí bá fẹ́ kí peace kó reign ní ààfin yìí. Kí kábíyèsí release Queen Naomi kó máa lọ kó lọ fọ́kọ mi. Kí ó bẹ Queen Naomi kí Queen Naomi lè fi ààfin lẹ̀ fáwọn, kí ààfin lè tòrò kó lè túṣẹ. Pé ńgbà tí kábíyèsí ti lọ gbégbá pé Queen Naomi ń padà bọ̀ láàfin, òun ni gbogbo rúkèrúdò yìí ti ṣẹlẹ̀. Pé tẹ́lẹ̀ pé kò rí báyìí, pé gbogbo wọn wà lálàáfíà, tó ń ṣe yùngbà, tó ń ṣòṣì, tó ń rò pé bóyá àwọn ń gbádùn. Bẹ́ẹ̀ ni, wọ́n ní nǹkan tó kúnlẹ̀ fún kábíyèsí lánàá tó ń ké tó ní àwọn ń bẹ̀bẹ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe ń wò wọ́n bí orí ẹran ni. Pé ńgbà tí kábíyèsí wá dáhùn, wọ́n náà ń ké o. Pé kábíyèsí ò lè ṣe báyìí fún wọn. Kábíyèsí ò lè ṣe léyìí fún wọn. Kábíyèsí ò ní fi tìtorí Naomi kó ní káwọn kúrò láàfin. Àwọn ò ní gbà. Wọ́n ń gé wọn lọ́wọ́, wọ́n ń bọ̀ òrùka. Wọ́n ní kábíyèsí wa ní ẹ dìde kẹ́ kúrò níwájú òun. Ẹ̀yin ọ̀daràn wọ̀nyí, ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀,
ẹ̀yin oníṣẹ́ ibi. Ṣé rí gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀? Ẹ bá bẹ̀ láti ìsinyìí títí dé millions of days, million times pé kò lè tú ìyẹ́ kankan kúrò lára òun. Ṣé rí ibi tán ní kí gbégbé má gbé ni gbégbé máa gbé o. Pé Queen Naomi ó ń bọ̀ láàfin. Tó bá jẹ́ pé bíbọ̀ Naomi sí ààfin yẹn pé títorí ẹ̀ ló ń ka yín lára. It's either kẹ́yìn kẹ́ kúrò kí Naomi kó wà láàfin kẹ́yìn kúrò. Tẹ bá dẹ̀ sọ wípé kí Naomi wà láàfin kẹ́ dẹ̀ make peace, òun ni peace lè jẹ́ tiyín o. Ẹ ti pé ẹ ní kí Naomi pé kó má wá sáàfin, ẹ̀yin lẹ̀ ń lọ. Ẹ gbọ́dọ̀ lọ fún Naomi. Torí Naomi tẹ́ ń wò yẹn, adé ló tọ́ sí Naomi. Crown tí ẹ sọ pé ẹ̀yin lè fẹ́ dì, pé òun wo gbogbo yín pátá, kò sẹ́ni tí adé crown queen tó yẹ. Torí Naomi tẹ́ ń wò yẹn, òun ni first wife. First wife òun pẹ̀lú ọmọdé ara ẹ̀, pẹ̀lú gbogbo qualification tó wà ní ara àwọn tó ń dé queen, tó ń dé adé, tó wà lára queen. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ó wà lára Naomi. Pé ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó ń wò yìí, ó ní kò sí lára yín. Báwo lẹ ṣe fẹ́ máa bó ní nǹkan dùn kọ́ ẹ̀? Naomi tẹ́ ń wò yìí, òun ni first person tó wà láàfin. Naomi dé sí ààfin ní 2018. Ẹ̀yin dé sí ààfin ní 2024 àbí 20 kìíní kan lẹ dé. Gbogbo qualification ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí nílé ọmọ yẹn pé kó kúrò láàfin tó rẹ́yìn ló tọ́ sí. Báwo la dé queen Naomi ṣe tọ́ sí yín? Pé therefore ẹ parẹ́ kúrò ní iwájú òun torí ààfin yóò lè gbà yín. In as much tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ kí Naomi wá sáàfin, pé kó dúró sáàfin, ẹ̀yin lẹ̀ ní dúró. Pé kẹ́ palẹ̀ mọ́, kẹ́ kúrò níwájú òun. Kẹ́ máa wo àwọn oníṣẹ́ ibi. Àwọn oníṣẹ́ ibi tó ń gé ní ìka, tó ń wọ òrùka sọ́wọ́. Ẹ wo ilé ayé wọn. Ẹ ti ẹ̀ wo ìsọkúsọ tó jáde lẹ́nu wọn. Nǹkan tó máa lé wọn máa lé wọn. Kí náà fi Ọlọ́run pè? Kí náà fi ìlérí Ọlọ́run pè? Òpè ló sọ pé Ọláṣìírí ló sọ bẹ́ẹ̀. Ó ní Ọlọ́run ò sí. Ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tó bá ti sọ pé kò sí Ọlọ́run nínú ayé ẹ̀, òfo ló máa já sí. Òfo ó tiẹ̀ ti dòfo. O ò fẹ́ Ọlọ́run. O ò gba Ọlọ́run láàyè nínú ayé ẹ̀. Ó ti dasán, ó ti dòfo. Torí atẹ́gùn lásán ni Sátánì máa fẹ́. Téṣù bá máa fẹ́ báyìí, ó máa di afẹ́fẹ́ lásán. Afẹ́fẹ́ á gbé lọ. Torí wọn ò ní gbòǹgbò nílẹ̀. But that is bó ṣe wà yẹn. Pé Naomi, Ọlọ́run Naomi máa ṣe o. Ọlọ́run tó dúró ti Naomi dìgbì, a máa dúpẹ́ o. Last year àbí ní December last year. Àwọn olórí kan náà ni àwọn náà lé Naomi kúrò ní ilé kábíyèsí. Wọ́n sọ pé àwọn fẹ́ occupy ilé kábíyèsí. Nígbà tó ń gbọ́ pé kábíyèsí àti Naomi wọ́n ti fẹ́ máa ṣe wọléwọ̀de, wọ́n set trap ti Ìbàdàn yẹn, stampede Ìbàdàn. Tínú wọn dùn, táyọ̀ wọn kún pé yes. Ẹ wo bí kíní yẹn ṣe serious. Ẹ wo bí ogun yẹn ṣe le. Àwọn náà fa gbogbo ogun yẹn, gbogbo wàhálà yẹn. Pé àníṣe ọdún yẹn Queen Naomi máa ṣe ní ọgbà ẹ̀wọ̀n. Báwo ló ṣe? Oṣù tí kábíyèsí sọ pé Naomi máa padà sáàfin, òun náà lọ set trap yẹn. Pé àwọn ọmọ máa wo ibi tí Naomi fẹ́ máa bọ̀ láàfin. Kó máa bọ̀ láàfin àbí kó lọ sínú prison kó lọ ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe lọ́hùn. Ṣùgbọ́n Ọlọ́run ní kò jẹ́. Ọlọ́run ní lá.
ó ní wọ́n ní ó lọ́mọ òun kò lè olóòótọ́ òun ọmọ òun kò lè ṣubú sínú ipò ìkà. Wọ́n tó bá ku díẹ̀ kí olóòótọ́ kó sínú kòtò pé mọ̀nàmọ́ná máa ṣẹ́yọ látọ̀run wá, ó máa tan ìmọ́lẹ̀ sí ibi tó fẹ́ gbéṣẹ́ sí, yóò sì sọdá kòtò yẹn, yóò sì free. Ǹjẹ́ Ọlọ́run ò free Naomi ní last year? Kò ṣọdún bẹ́ẹ̀ náà, kò ṣọdún nù bẹ́ẹ̀. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹ wo bó ṣe ń ṣẹ́gun bọ̀, ẹ wo gbogbo ogun tó ti sẹ́ẹ̀tì fún ẹ bó ṣe ń ṣẹ́ ogun bọ̀, tó ń ṣẹ́ ogun bọ̀ látìgbà tó ti tì kúrò nínú ààfin. Gbogbo nǹkan tó ń ṣe sí Naomi asán, òfo, ọjọ́ kejì ọjà ló já sí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ìṣẹ́gun ńlá tẹ gbé fún Naomi, fún oore ọ̀fẹ́ ńlá tẹ gbé fún Naomi. Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ ròyìn ní gbogbo nǹkan tá à ń gbọ́ àti gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí Naomi. Ṣé èyí tó fi wà nínú oyún ni? Tán ní sẹ́ oyún yẹn kò ní bí. Wọ́n ṣe pé kó má lè bí ọmọ yẹn because wọ́n ti rí àsọtẹ́lẹ̀, wọ́n ti gbọ́ àsọtẹ́lẹ̀ tán sọ pé Naomi fẹ́ bí ìbẹta fún kábíyèsí, pé ìbẹta ló wà nínú ẹ̀, ó dẹ̀ máa bí. Àwọn ìlérí Ọlọ́run nìyẹn. Ẹ wo ogun tó ń gbé fún ní gbogbo bó ṣe wà nínú oyún yẹn, bíi pé kóyún ya, bíi pé kóyún jábọ́, bíi pé kó ṣe gbá, bíi pé kó ṣàwọ̀, ṣùgbọ́n Ọlọ́run gbé yọ. Ọlọ́run kó yọ kúrò nínú ewu. Olúwa ṣeun. Àwọn ogun bẹ́ẹ̀ tọ́lọ́run kó yọ títí dìsín, Ọlọ́run yìí ń kó yọ. A dúpẹ́. Olúwa ṣeun. Ẹ̀yin èèyàn mi, tá bá ní ká máa ka gbogbo oore tẹ ṣe, ilẹ̀ á ṣú ilẹ̀ á mọ́. Ẹ máa fi eléyìí ṣe kọ́mẹ̀ǹtì, kẹ́ ṣe kọ́mẹ̀ǹtì sí fún wa, kí lè bá share, kí bá like, kí lè bá wa fi tó kù sí comment section. Ẹ ṣé gan, ẹ ṣé tètè sọ. Ẹ bá subscribe o. Tó bá jẹ́ pé first time tó ṣe fẹ́ gbé wa, ẹ jọ̀ọ́ wá fọlọ́run bẹ̀ wá. Ẹ bá subscribe, kí bá share, kí bá like. Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo wa. Ẹ ṣé o. Ojúmọ́ ire yóò máa mọ́ gbogbo wa títí láé àti láéláé. Àmín. Ẹ ṣé gan. Láyọ̀ o.